Apata Uyes Attainment TV, your #1 birthday arena. Oya o, ẹ̀kọ́ pàájé bá mi délé. Ọ̀pá ajé, òkú ọdún bá mi délé. Ẹnjìnìà MD ó ti sọ ọdún èyí o, wá ṣe mí sí láṣẹ Ọlọ́run. Àmì àṣẹ àmì, ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Àpáta pààrẹ̀ ewì dé. Èmi tí mo jí dókòdókò lóko kólókò tó dókò kólókò tó dókò bá mi lóko lóko dókò bá mi lóko mo fojú kolóko mo fojú kolóko lóko mo de olóko lóko kí n lè ráyè kókò kó àti gbogbo tí mo fẹ́ kó. Alágbálúgbàgbà mi ewì mo kó dé ó yálé ọ̀pá ajé ká lọ máa bù wáyà. Èrò ẹ̀sìn mi rélé ọkùnrin ńlá ọkọ̀ òkè ńlá ọ̀pá ajé bá mi délé. Èèyàn tó ní lárí tó níwà tútù bí àdàbà èdè ènìyàn gidi ní í ṣe. Èèyàn pákáfíìkì tí mo rí tí mo ká pọ́lápó tí mo ká pòlápò tí mo ká pata lórí àpáta. Ó gbayì ó gbàràwọ̀ Michael Ẹnjìnìà MD okú oríire okú àṣeyẹ okú ọdún ọjọ́ ìbí tòní. Olórí èdè ènìyàn tí mo mọ̀ tó ní lárí ni olówó orí mo ní sọ́lá. Okú ọdún ó sọjú èyí náà ọ̀pá ajé ìwọ ni mò ń kó bẹ̀rẹ̀ fún. Torí lọ́jọ́ torí ń joyè láyé ó gbégbé ó bá wọn lọ àtàrí ń joyè lọ́rùn ó gbégbé ó bá wọn lọ. Orí àpérè tí sọlọ́jà gbà ó ti jẹ́ ọdẹ bíire. Ìjẹ́rẹ́ Èkìtì nílùú yín ó yá ń lé bàbá tó bí ọlọ́mọ. Káre o ọmọ olókè àgbà ibi ọ̀run kínlẹ̀ dẹ́dẹ́dẹ́ dóṣù. Ọmọ olókè àgbà ibi àlù dú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 . Ẹni gòkè àgbà kéèsì mọ́mí níjèrò òkè ọ̀pẹ ní kùṣe níjàwé níjòrò níjòrò. Ọmọ olójú ìjòrò ibi àṣẹ ọmọ ajérò jà lọ́rùn. Ọmọ olójú ìjòrò ànátẹ̀yìn wú. Ọmọ olójú ìjòrò abẹnimẹ́mu. Ìjòrò ṣọ̀gá lórí omi ó mú sàlẹ̀ rẹ̀ mu. Ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ọ̀pá ajé gbọ́n ìtì ìlọ. Ọmọ ajérò kí ó sà. Ọmọ oṣù kéréje lẹ́gbẹ̀ẹ́ ọ̀run. Ọmọ olójú ìjòrò aṣepo lọrin. Egungun yéye lójú ìjòrò ẹ̀bìbọ̀ ìsàjẹ́. Ẹ̀bìbọ̀ yìí kò sùn ọ̀sẹ̀. Ẹ̀bìbọ̀ yìí kò sùn ẹrun tútútú. Ẹ̀bìbọ̀ yìí mú ló ṣẹ̀ṣẹ̀ rìn sẹ́wẹ́sẹ́wẹ́sẹ́wẹ́. Ọmọ ògbúrú koríta ó làjèrò parasẹ́jì. Ìkọ̀kọ̀ rẹ̀ jára àpò ìkọ̀kọ̀ rẹ̀ jára òlú. Ìjèrò ọmọ aṣọ àmọ́rù. Gbọ́mi yéké ọlọ́jọ́ ìbí tòní. Ó sọdún èyí ná wàá ṣẹ̀mí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ nínú ẹ̀mí gígùn àtàlàáfíà. Ọlọ́jọ́ ìbí tòní wíwà ló máa wà bí ẹ̀wà. Èèyàn tó bá ní kó ọmọ sàmọ́dún ìwọ mọ́ bàjà ẹnu ká gúnyán fún láyé kó lọ dọbẹ̀ lóde ọ̀run ni. Ìwọ máa mẹ́lòǹsó jàre. Ọlọ́jọ́ ìbí tòní ọ̀pá ajé ó máa rájé jẹ́ o ní fàìsàn ló gbà. Rọ́kọ́ sílẹ̀ bí àpáta ewì ló sọ bẹ́ẹ̀. Torí ń tẹ̀wé ayé bá wí òun lẹ́gbẹ̀rún máa gbà ó jàre. Àríyáyá ń ti yá àríyáyọ̀ ń ti yọ̀. Iná ní sàyà ná tèwé tajà yóò mọ̀ fọ̀yàyà ṣe tiẹ̀ lágbára Ọlọ́run ọba mi. Ọ̀pá ajé Michael Bámidélé Ẹnjìnìà MD mo kí ọ dáadáa. Àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán ó yá padà sínú kókó ògì. Bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mo ń rebi àforí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ ká gbogbo ilẹ̀ kílẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.